bá jẹ́ ojú òpó ìtàkùn àgbáyé nìyún www.ideraradio.com ló tún gbọ́ mi. Ìwọ náà fi líǹkì ọ̀hún ránṣẹ́ sáwọn èèyàn tó jẹ́ olólùfẹ́ rẹ̀. Lórí ètò lónìí, kí ni àwọn nǹkan tó láǹfààní àti ṣẹlẹ̀ gan-an? Léyìí tí ó jẹ́ bí ìfitónilétí àti ìránnilétí àti ìsọdimímọ̀ fún gbogbo èèyàn pátá, pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ ilé tó wà nílé ẹ̀kọ́ ní sáà àti àsìkò tá a wà yìí. Àìlè sọ kínní ọ̀hún lè jẹ jáde nínú ìdánwò. Kó o lè nímọ̀ àti ẹ̀kọ́ nípa rẹ̀ kàn pé ọ̀hún kò tiẹ̀ tó ní ṣúgà àti mẹ́nuba kínní rí in tó jẹ́rìí ìgbà tó ṣẹlẹ̀ rí. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ lágbà àwọn tán bí sáyé lónìí ọjọ́ keje oṣù karùn-ún lọ́dún 1919. Òun náà bí arákùnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ Evan Perron. Léyìí tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Argentina. Ọmọ orílẹ̀-èdè Argentina ni tó sì jẹ́ wípé ó padà wá di ẹni tó ní agbára nídìí òṣèlú, ìlú mọ̀ọ́ká nídìí òṣèlú lórílẹ̀-èdè ọ̀hún. Tó sì jẹ́ gbajúgbajà àti akínkanjú ìyàn sí fún àwọn ènìyàn. Eléyìí tó jẹ́ pé wọ́n rọ́wọ́ rí dáadáa lórílẹ̀-èdè ọ̀hún nígbà náà lọ́hùn. A bí ẹni ọ̀hún lọ́jọ́ keje oṣù karùn-ún lọ́dún 1919 lórílẹ̀-èdè Amẹ́ríkà. Lọ́jọ́ keje oṣù karùn-ún lọ́dún 1840 òun ni wọ́n bí arákùnrin kan ọmọ orílẹ̀-èdè Russia ni. Tó jẹ́ òǹkọrin eléyìí tó jẹ́ wípé àwọn orin tó láǹfààní àti kọ́lẹ̀ àwọn orin bí orin ìfẹ́ léyìí tó mú gbajúgbajà dáadáa. Àwọn orin ọ̀hún náà láti rí the 1812 Overture. Àti Swan Lake àti the Nutcracker. Léyìí tó mú gbajúgbajà lórílẹ̀-èdè Russia. Mo ń sọ nípa poet Ọlọ́ọ̀bá ṣàánú Tchaikovsky. A bí arákùnrin yìí lọ́jọ́ keje oṣù karùn-ún ọdún 1840. Bákan náà lọ́dún 1985 lọ́jọ́ keje oṣù karùn-ún ó ní àbí òǹkọrin ṣèwọ́ṣèwọ́ kan náà lórílẹ̀-èdè Colombia tí gbogbo ènìyàn mọ̀ sí J Balvin. Léyìí tó jẹ́ pé orin kan eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó kóra rẹ̀ sí tó kọ ìyún lọ́dún 2015 èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní Ginza. Òun náà ló jẹ́ kó wà lókè téńté tábìlì nínú àwọn kọrin ṣìwọ́ṣìwọ́ lórílẹ̀‐èdè Colombia lọ́dún náà lọ́hùn-ún tó sì jẹ́ pé orin ọ̀hún gan-an ó gbé lókè téńté tábìlì àwọn tí ń kọrin nígbà náà lọ́hùn-ún. Èyí ò láàrin ọ̀sẹ̀ 22. A bí arákùnrin James Balvin èyí ò lọ́jọ́ keje oṣù karùn-ún lọ́dún 1985. Ní báyìí ẹ já wọnú kinní ọ̀hún lọ lónìí sánsan àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀. Kí ni
nǹkan kan táwọn èèyàn mọ̀ ń pa ọjọ́ òní léyìí tó ṣẹlẹ̀ tó ṣe gbòógì gan-an ìyẹn fact of the day. ǹjẹ́ yín mọ̀ pé ọjọ́ keje oṣù karùn-ún lọ́dún 1824 ó ní Ludwig von Beethoven àwọn ló ṣe bẹ́ẹ̀ ló ṣe àfihàn àkọ́kọ́ orin onípele mẹ́rin rẹ̀ kan ìyẹn fúngbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìyẹn his ninth symphony ìyẹn nílùú Vienna ó ṣe àfihàn rẹ̀ fúngbà àkọ́kọ́ ìyẹn lọ́jọ́ keje oṣù karùn-ún ọdún 1824. ká tó bá wa mọ̀ wọnú kinní ọ̀hún lọ lónìsànsán lọ sílẹ̀ òkèèrè káàkiri àgbáńlá ayé ẹ já mọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó kọ́ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́jọ́ keje oṣù karùn-ún lọ́dún 2007 ẹnu mi àgọ́ ẹja kọ́ mọ́ èyí tó ṣẹlẹ̀ lọ́dún 1946 lọ́jọ́ keje oṣù karùn-ún lọ́dún 1946 tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé arákùnrin kan bẹ ilé yìí tí wọ́n bí ní ọjọ́ kẹrìnlá oṣù kọkànlá nínú ọdún 1864 November 14, 1864 òun náà bí arákùnrin ọ̀hún tó kọ rẹ̀ jẹ́ Ọláyínká Abat Samuel Macaulay ìyẹn sínú ìdílé bàbá Thomas Babington Macaulay àti arábìnrin Abigail Crowther tó sì jẹ́ pé arákùnrin Ọláyínká Abat Samuel Macaulay yìí eléyìí tí gbogbo èèyàn mọ̀ sí Abat Macaulay gangan náà ni léyìí tó jẹ́ olólùfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà àwọn bàbá àṣàlẹ̀ nínú òmìnira orílẹ̀-èdè Nàìjíríà ìṣẹ̀dá Nàìjíríà rí olóṣèlú ni ó ṣiṣẹ́ àwọn ilẹ̀ àwọn sọ̀fíọ̀ bẹ́ẹ̀ sì rèé ó tún ṣiṣẹ́ gẹ́gẹ́ bí onímọ̀ ẹ̀rọ yan ẹnjìníà bàbá yìí ṣiṣẹ́ káàkiri gbogbo ẹ̀ka ni ó tún fìgbà kan rí jẹ́ akọ̀ròyìn lórílẹ̀‐èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ sì rí àtúmọ̀ kọrin òun gan la bá mọ̀ pè ní founder of the Nigerian nationalism gẹ́gẹ́ bó ti ṣe bẹ́ẹ̀ kópa nínú òmìnira àti ìdásílẹ̀ orílẹ̀‐èdè Nàìjíríà òun náà la fi so gbogbo èyí pọ̀ gbogbo pátí léyìí tí bàbá Ọláyínká Abat Samuel Macaulay tó kó lórílẹ̀‐èdè Nàìjíríà ò lè parẹ́ ṣùgbọ́n kí ló dé tá a rántí bàbá yìí ìyẹn lọ́jọ́ keje oṣù karùn-ún ọdún 2025 kí ló dé tá a rántí bàbá yìí nígbà náà lọ́dún 1946 bàbá yìí ṣàárẹ̀ ráńpẹ́ ìyẹn ní ìpínlẹ̀ Kánò tó ṣe bẹ́ẹ̀ tó darí lọ sí ìpínlẹ̀ Èkó ìyẹn lọ́dún náà lọ́hùn-ún látàrí àìsàn tí bàbá yìí ṣe ní ìpínlẹ̀ Kánò lọ́dún ọ̀hún ó mọ̀ padà ṣe bẹ́ẹ̀ jáde láyé nípínlẹ̀ Èkó lọ́jọ́ keje oṣù karùn-ún lọ́dún 1946. orílẹ̀-èdè Nàìjíríà náà mo ṣe bẹ́ẹ̀ tí mo ṣì wà àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó kàmọ̀mù tó ṣẹlẹ̀ nírú ọjọ́ òní èèyàn nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà òun náà láti rí èyí tó ṣẹlẹ̀ lọ́jọ́ òní ọjọ́ keje oṣù karùn-ún lọ́dún 1998 ẹ̀ ń béèrè pé ti 2007 yẹn kọ́ ẹ máa ju òun náà láìpẹ́ ẹ já mọ́ mú nísinsìnyí tẹ̀lé báyìí
lọ́dún 1998 ó ní ìṣàkóso ìṣèjọba lábẹ́ ọ̀gágun nígbà náà lọ́hùn-ún ìyẹn Sani Abacha. Òun ló ṣe bẹ́ẹ̀ ló ṣe ìdásílẹ̀ ìyẹn fún àwọn olóṣèlú tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n bára wọn lẹ́wọ̀n látàrí ṣíṣe òṣèlú ìyẹn political prisoners tó ń ti àwọn tó jẹ́ akọ̀ròyìn nígbà náà lọ́hùn-ún iṣẹ́ akọ̀ròyìn náà ṣe tó sì jẹ́ pé iṣẹ́ ọ̀hún náà ló gbé wọn ṣe bẹ́ẹ̀ dẹ́wọ̀n. Àwọn political prisoners àti journalists tán tì mọ́lé nígbà náà lọ́hùn-ún. Lábẹ́ àkóso ìṣèjọba General Sani Abacha èèyàn lọ́jọ́ keje oṣù karùn-ún lọ́dún 1998 wọ́n mọ̀ síbẹ̀ wọ́n mọ̀ dá wọn lẹ̀. Àwọn tá a dákọ̀ yìí wọ́n fẹ́ síbẹ̀ tó. Èjìlélógóje eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n dálẹ̀ lásìkò ọ̀hún 142 òun náà náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n dá gbogbo wọn lẹ̀ lásìkò ọ̀hún. Lọ́jọ́ keje oṣù karùn-ún lọ́dún 2007 tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé èyí tó ní í ṣe pẹ̀lú ààrẹ nígbà náà lọ́hùn-ún tó ń ti ẹni tó ṣe bẹ́ẹ̀ tó gbapò lẹ́yìn rẹ̀ náà la ṣe bẹ́ẹ̀ la mú ta sọ̀rọ̀ lórí ẹ̀ lánàá. Ṣùgbọ́n kó tó di ọdún 2010 ilé ìta mú lánàá ọ̀hún ìyẹn lọ́dún 2007 ẹni tó jẹ́ ààrẹ nígbà náà lọ́hùn lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn former president Umaru Musa Yar'Adua ó gbéra kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́jọ́ keje oṣù karùn-ún lọ́dún 2007 ẹ̀yin béèrè pé kí níbo ló gbéra ibo ló lọ gan. Ó gbéra fúngbà àkọ́kọ́ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà láti rìnrìn àjò káàkiri àwọn orílẹ̀‐èdè méje kan ní ilẹ̀ adúláwọ̀ tó sì jẹ́ wípé ìrìn àjò ilẹ̀ òkèrè tí ó kọ́ lọ ìyẹn láti ìgbà tó ti wọlé gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà nù léyìí tó gbéra lọ́jọ́ keje oṣù karùn-ún ọdún 2007. Bẹ́ẹ̀ náà lábẹ́ ìṣàkóso ìṣèjọba yìí èèyàn tí ààrẹ nígbà náà lọ́hùn-ún former president Umaru Musa Yar'Adua èèyàn lọ́jọ́ keje oṣù karùn-ún léyìí tó ṣe déédé ọdún kan tó gbéra fúngbà àkọ́kọ́ láti rìnrìn àjò lọ sílẹ̀ òkèrè lọ sórílẹ̀-èdè bòmíì èèyàn lọ́dún 2008. Lábẹ́ ìṣàkóso ààrẹ nígbà náà lọ́hùn-ún èèyàn former president Umaru Musa Yar'Adua ní ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ti kéde wípé gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú àwọn owó kan àbáwọn iṣẹ́ kan gbogbo ohun tó bá ń gbà ìyẹ̀wé owó wò ìyẹ̀wé ọjà wò ìyẹn lórí ìgbéwọlé ìrẹsì sórílẹ̀‐èdè wa Nàìjíríà wípé kan fagilé kan gbẹ̀sẹ̀ lé fúngbà díẹ̀ ìyẹn gbogbo èmi ni tax ni o èmi ni import duties ni o gbogbo ẹ̀ pátá òun náà fagilé nígbà náà lọ́hùn-ún tán gbẹ̀sẹ̀ lé fúngbà díẹ̀ pé ẹja suspend ẹ̀ kórí ó lè dà àwọn aráàlú lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn lórí ìgbéwọlé ráìsì ìyẹn lọ́jọ́ keje oṣù karùn-ún ọdún 2008. Lọ́jọ́ keje oṣù karùn-ún lọ́dún 1994 òun ní àwòrán kan eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n yà tí wọ́n kùn àwòrán alálẹ̀ mógiri kan eléyìí tó gbajúgbajà jùlọ ìyẹn lórílẹ̀‐èdè Norway tí wọ́n máa ń pè ní the scream eléyìí tó jẹyọ nípasẹ̀ ẹnìkan ayàwòrán kan eléyìí tó pòókọ rẹ̀ ní Edvard Munch. Tẹ́ bá rántí tẹ́ bá gbàgbé àwòrán ọ̀hún sọnù
tí wọ́n rí níbi tán gbé sí ìyẹn ní mùsíọ̀mù eléyìí tó wà ní Oslo lórílẹ̀‐èdè Norway. ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ discream tó sọnù tó padà pariwo jáde lóòótọ́ ìyẹn níbi tán jí gbé sá lọ nílé ìtura kan eléyìí tó wà ní Asgastrand léyìí tó jẹ́ máìlì 40 máìlì yàn sí gúúsù Oslo ibi wọ́n gbé sí 40 máìlì sí gúúsù rẹ̀ òun náà padà gbé lọ nílé ìtura kan òun náà ti padà rí àwòrán tó gbajúgbajà ọ̀hún discream níbi tó ti ń pariwo pé èmi rèé ibi tó ń gbé mi sí rèé ìyàn tó wáyé ọjọ́ tán rí i náà lọ́jọ́ keje oṣù karùn-ún lọ́dún 1994. lọ́jọ́ keje oṣù karùn-ún lọ́dún 1896 Dr. H. Holmes léyìí tó jẹ́ ọ̀kan nínú àwọn tó jẹ́ àkọ́kọ́ nínú àwọn apànìyàn lórílẹ̀‐èdè Amẹ́ríkà nígbà náà lọ́hùn-ún. wọ́n dájọ́ rẹ̀ wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n ná lọ sọ́rọ̀ léyìí tó sì jẹ́ pé ọjọ́ keje oṣù karùn-ún ọdún 1896 òun ni wọ́n padà lọ sọ apànìyàn ọ̀hún ìyẹn Dr. H. Holmes wọ́n padà lọ sọ́rọ̀ tẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀ ìyẹn ní ìlú Philadelphia ní Pennsylvania. lọ́jọ́ keje oṣù karùn-ún lọ́dún 1843 gẹ́gẹ́ bó ti wà nù àkọọ́lẹ̀ wípé orílẹ̀-èdè Amẹ́ríkà làbámọ̀ pè ní aṣojú lọ sí ilẹ̀ Japan lọ sórílẹ̀-èdè Japan àkọ́kọ́ wípé òun ló kọ́ ní aṣojú lọ sórílẹ̀-èdè Japan látàrí kíni látàrí bí ọ̀dọ́mọdékùnrin kan tó jẹ́ apẹja ọmọ ọdún 14 bó ti rìnrìn àjò láti orílẹ̀-èdè Japan lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà ó kọ arákùnrin ọmọ ọdún 14 ọ̀hún náà ní Manjiro. ó rìnrìn àjò gẹ́gẹ́ bí aṣàtìpó ìyẹn nínú ọkọ̀ ojú omi tó fi ń pẹja rẹ̀ lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà tó sì jẹ́ pé òun ni aṣàtìpó ọmọ orílẹ̀-èdè Japan àkọ́kọ́ ilé tó kọ́ lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà. ìyẹn lọ́jọ́ keje oṣù karùn-ún ọdún 1843 lọ́jọ́ keje oṣù karùn-ún lọ́dún 1945 òun ní ọ̀gágun ọmọ ológun àgbà lórílẹ̀‐èdè Germany ìyẹn ọ̀gágun Alfred Jode òun ló ṣe bẹ́ẹ̀ ló buwọ́lù ìwé àdéhùn tí ò ní kọ́nù kọ̀ọ̀kan nínú láti ṣe bẹ́ẹ̀ jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ tó ń ti àwọn ọmọ ogun rẹ̀ lórílẹ̀‐èdè Japan láti ìlà oòrùn ní o tó fi dé ìwọ̀ oòrùn wípé àwọn jọ̀wọ́ ara àwọn lẹ̀ ó sì tọwọ́ bọ̀wé àdéhùn ọ̀hún ìyẹn nílùú kan ilé ìtàn pè ní Reims léyìí tí ń ṣe tó jẹ́ ìlú kan tó wà ní àríwá ìlà oòrùn orílẹ̀-èdè France. ìbuwọ́lùwé àdéhùn tí ò lábàwọ́n yìí òun náà ló wáyé lọ́jọ́ keje oṣù karùn-ún ọdún 1945. bákan náà lọ́jọ́ keje oṣù karùn-ún ní orílẹ̀-èdè Faransé lọ́hùn-ún náà ni òun ní wọ́n ti fi ẹ̀yìn ikọ̀ kan eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó kópa nínú ìdíje kan èyí ò ní Vietnam wọ́n fẹ̀yìn ikọ̀ ọ̀hún wọ́n fi janlẹ̀ èyí ò nínú ìdíje ọ̀hún léyìí tó wáyé ní Vietnam lọ́dún náà lọ́hùn-ún.
ikọ̀ tán fẹ̀yìn rẹ̀ janlẹ̀ yìí òun náà ló wá láti orílẹ̀-èdè Faransé eléyìí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n kópa yan nínú ìdíje eléyìí tí wọ́n pè ní Diẹ̀bìẹ̀npò eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó wáyé ìyàn ní àríwá ìwọ̀ oòrùn Vietnam tó sì jẹ́ pé ikọ̀ Vietmin nílùú Ho Chi Minh ló fẹ̀yìn ikọ̀ láti orílẹ̀-èdè Faransé ló fi janlẹ̀ pé ẹ̀yin kẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ nínú ìdíje ilé tó ṣe bẹ́ẹ̀ tó wáyé ìyàn fún ọjọ́ mẹ́tàléní ọgọ́ta tó sì jẹ́ pé kinní ọ̀hún parí lọ́jọ́ keje oṣù karùn-ún lọ́dún 1954 èyí ni màá fi ṣẹ́nu mi ń dédé síbi nírọ̀lẹ́ tòní lórí ètò òní nínú ìtàn gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ilé tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà káàkiri àgbáyé àtàwọn tán bí lónìí òun náà láti láǹfààní àti kà mú wá sí tìgbọ̀ tìyẹn títí ọ̀la ọjọ́ kẹjọ oṣù karùn-ún ọdún 2025 táwọn mú gbogbo ìṣẹ̀lẹ̀ àti àwọn nǹkan eléyìí tó ti wáyé sẹ́yìn rí láwọn ọdún tó ti kọjá lọ́jọ́ kẹjọ oṣù karùn-ún táwọn mú wá sí tìgbọ̀ yẹn Tolúlọpẹ́ ọmọ Ọláníwájú mò ń dágbére fún yín pé ire ayọ̀ àlàáfíà ni ó mọ̀ wá lọ́ọ̀dẹ̀ wa ó dàbọ̀. àpọ́nlé òsì fùlù tí ò lọ́ba bẹ́ẹ̀ làpọ́nlé òsì fọ́ba tí ò lólórí báwọn ìjòyè bá ń fètè òkèlú